wípé ègún gbogbo àwọn tí wọ́n fìyà jẹ Dáfídì, àwọn ará rẹ̀ ni o, àwọn arákùnrin rẹ̀ ni o, nígbà tá à ń ṣe nígbà tá a bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀, àwọn arákùnrin rẹ̀ ni o, àwọn ló ń fìyà jẹ Dáfídì o, àwọn tí wọ́n tún jọ ń lọ ilé Ọlọ́run tán jọ ń ṣe gbogbo rẹ̀ ni o, gbogbo wọn àtàwọn ará ìlú gbogbo wọn papọ̀ láti fìyà jẹ Dáfídì ni o. Dáfídì dẹ̀ sọ wípé ẹ̀ṣẹ̀ tóun ò ṣẹ̀ òun ni wọ́n ń fìyà rẹ̀ jẹ òun, ó lóun sanwó nǹkan tóun ò rà, ṣé mọ̀ nǹkan tí òun ò mú ó lóun dá padà. So a rí pé ìjìyà yẹn pọ̀ fún Dáfídì ní gidi. So Dáfídì dẹ̀ mọ̀ pé Ọlọ́run yìí Ọlọ́run tó máa ń ṣe ìdájọ́ ni, onídàájọ́ òdodo ni. Dáfídì mọ̀ pé Ọlọ́run dẹ̀ kórìíra àwọn èèyàn búburú, ó dẹ̀ mọ̀ pé ìyà tán fi ń jẹ òun kò ń ṣe pé torí pé òun ṣẹ̀ wọ́n, nítorí pé ìtara ilé Ọlọ́run, ìtara ọ̀rọ̀ Ọlọ́run, ìtara ń pa ti Ọlọ́run òun ni wọ́n ṣe kórìíra òun. So Dáfídì dẹ̀ mọ̀ pé ẹni tó bá dẹ̀ ṣerú nǹkan bẹ́ẹ̀ ìdájọ́ wà fún o, tó láti kọ̀wé rẹ̀ sílẹ̀ ni o pé ìdájọ́ wà fún ọ̀tá Ọlọ́run, tó dẹ̀ tó bá ń bá èèyàn jà nítorí pé èèyàn ń ṣe iṣẹ́ Ọlọ́run, ọ̀tá Ọlọ́run ni, kò kìí ṣe ọ̀tá èèyàn. So Dáfídì wá ń gégùn fún wọn, àwọn nǹkan tí Dáfídì fẹ́ kó ṣẹlẹ̀ sí gbogbo àwọn tó ń ṣeṣẹ́ ibi yìí Dáfídì wá sọ, nítorí àwọn tó ń ṣeṣẹ́ ibi yìí ọ̀tá Ọlọ́run ni wọ́n, ọ̀tá ìhìn rere ni wọ́n. Ẹni tó bá ti ń bínú pé torí pé èèyàn ń ṣeṣẹ́ Ọlọ́run, tó ń bínú pé èèyàn ẹni tó bá ti ní ṣe pẹ̀lú Ọlọ́run, ẹni tó bá ti ń bínú pé èèyàn ń ṣe àbí tó ń bínú sí òjíṣẹ́ Ọlọ́run, ṣe wọ́n pé Ọlọ́run sọ pé má fọwọ́ kan ẹni àmì òróró mi, má dẹ̀ ṣe ẹni àmì òróró mi níbi, torí tó bá ṣe máa bá ọjà. So Dáfídì òun ló ṣe sọ pé kí Olúwa kó wá jẹ́ kí àwọn nǹkan yìí kó ṣẹlẹ̀ sí wọn. Lóòótọ́ ni ègún yẹn ló láti ṣẹlẹ̀ sí àwọn ọ̀tá Ọlọ́run, ṣùgbọ́n gbogbo ègún tí Dáfídì sọ pé kó ṣẹlẹ̀ yìí Jésù Kristi òun ló wá gbé gbogbo rẹ̀ o. Jésù Kristi ògangan gbogbo nǹkan tí Dáfídì sọ pé kó ṣẹlẹ̀ yẹn gbogbo ẹ̀ tí Judas Iscariot wà ń bẹ̀ ọba àṣẹyọ kan ń bẹ̀ bọ̀ gbogbo nǹkan tí gbogbo ègún yẹn tí Dáfídì kú tó ń ṣe Jésù Kristi ló wá gbé. Jésù Kristi ò dẹ̀ kúkú ṣẹ̀ o, ó sanwó nǹkan tí ò rà ní o, ó dá nǹkan tí kò gbà padà ní o. Ṣùgbọ́n ìdí tí Jésù Kristi ṣe jẹ gbogbo ìyà yẹn ni wípé gbogbo ìyà yẹn lóòótọ́ la ṣẹ̀, lóòótọ́ la gbogbo wa ti ṣẹ̀ sí Ọlọ́run, ṣùgbọ́n òun jẹ́ olódodo, òun wá sọ wípé Dáfídì ń béèrè fún ìdájọ́, Jésù wá sọ wípé èmi ò fẹ́ ìdájọ́, òun fẹ́ jẹ ìyà yẹn so that Sátánì ò wá nílé sọ wípé èmi pé mo ṣẹ̀ mọ́. Ìyà tó wá tọ́ sí mi Sátánì ò wá nílé fi jẹ mí mọ́, torí pé Jésù gba ìyà yẹn ò bàjẹ́. Jésù gba gbogbo ìyà tó tọ́ sí àwọn ọ̀tá Ọlọ́run, gbogbo ẹni tó ṣẹ̀ ó wá fi òdodo ó wá fi fún àwọn tó ṣẹ̀. Gbogbo wa láṣẹ̀ o, nínú ẹ̀ṣẹ̀ la bí wa sí, fúnra ara wa gan ẹlẹ́ṣẹ̀ ni wá, gbogbo wa láti ṣẹ̀ láti ti kùnà ògo Ọlọ́run. Ṣùgbọ́n tá a bá ti wá gba Jésù Kristi sínú ayé wa, Jésù á wá fún wa ní òdodo rẹ̀, òun ti wá gba ìyà yẹn. So kò wá sígbà kankan tí Sátánì wá lè accuse wa mọ́ wípé lóòótọ́ a ṣẹ̀ṣẹ̀ báyìí, lóòótọ́ a ṣe nǹkan báyìí sọ́lọ́run, lóòótọ́ wọ́n bí wa sínú ẹ̀ṣẹ̀, gbogbo yẹn Jésù san gbèsè ẹ̀ ní o, ó san gbogbo gbèsè yẹn pátápátá. So gbogbo ìyà tí Dáfídì fẹ́ kó jẹ àwọn tó ṣẹ̀ òun, gbogbo àwọn tó jẹ́ ọ̀tá Ọlọ́run tó ń kórìíra òun nítorí iṣẹ́ Ọlọ́run tó ń ṣe, nítorí ìtara ilé Ọlọ́run, gbogbo ìyà yẹn Jésù Kristi gbà á, ó dẹ̀ jẹ́ so that àwa tá wá ṣẹ̀ àwa di olódodo, àwa gba òdodo ti Jésù Kristi, òun wá jẹ gbogbo ìyà yẹn, ó gbé gbogbo ìyà yẹn ó gbé rù ni. Bí Dáfídì ṣe sọ pé Olúwa ń bo lójú rẹ̀ wá, ṣó tí ẹ gbọ́ ni, bẹ́ẹ̀ ni Jésù Kristi náà ṣe sọ pé Olúwa kí ló dé, why art thou forsaken me. Nígbà tó kó gbogbo ìyà tó kó gbogbo ẹ̀ṣẹ̀ yẹn sórí, Ọlọ́run yíjú kò lè wo Jésù Kristi torí kò lè wo ẹ̀ṣẹ̀. So bó ṣe bí gbogbo tí Dáfídì ń sọ nǹkan tó ṣẹlẹ̀ ti Jésù Kristi, ìyà tí Dáfídì jẹ gbogbo ẹ̀ náà ni Jésù Kristi jẹ, gbogbo ègún tó gún wípé lórí àwọn ọ̀tá yẹn gbogbo ẹ̀ ni Jésù Kristi òun ló kórù o, ó gbárù so that àwa ègún yẹn kò wá ní sí fún wa mọ́, àwa di òdodo. Òun la ṣe máa ń sọ pé our righteousness is of the Lord, òdodo wa láti ọ̀dọ̀ Jésù Kristi wá ní lódodo kankan o, but tá bá ti di àtúnbí, tá ti fi ẹ̀jẹ̀ yẹn tá ti fi wẹ̀ wá, ó wá exchange ti wà,
kí mi tẹ̀ mọ́ Yorùbá exchange ó ti fún wa ní òdodo rẹ̀, ó wá gba ẹ̀ṣẹ̀ wa. So Sátánì tó bá wá nígbà tó wá sọ pé ẹ ti ṣe báyìí, ẹ sọ fún wípé irọ́ ló pa. Jésù Kristi ti san gbèsè mi, ó ti san. Tí mo bá jẹ Minister Ọlọ́mọ ní $10, tí àwọn ìyá wa ní Olúwa bá dẹ̀ fún Minister Ọlọ́mọ $10 pé òkè sá tó ń jẹ $10 ó yá gba $10, ṣé mo tún jẹ Minister Ọlọ́mọ lówó ni? Ìjẹ wọn lówó mọ̀, torí wọ́n ti san. Nǹkan tí Jésù Kristi ṣe fún wa nìyẹn. Èmi ni mo jẹ wọ́n lówó, ṣùgbọ́n ìyá wa ní Olúwa ti san owó yẹn. So mi ì jẹ wọ́n lówó mọ́, mo ti gbèsè tí lọ, mo ti clear. Nǹkan tí Jésù Kristi ṣe fún wa nìyẹn. Nǹkan tó ṣẹlẹ̀ ní Psalm 69 nìyẹn, ká bá lè sọ pé a ti kọ̀wé rẹ̀, ó ní Testament ṣe ń refer sí Psalm 69. Gbogbo wọn Matthew, Luke, John, gbogbo wọn ló ń refer sí nǹkan tó ṣẹlẹ̀ ní Psalm 69. Apostle Paul fúnra wọn gan òní wọ́n ṣe ń kò tẹ̀. Òun ló ṣe jẹ́ pé òun àti Psalm 22 nínú gbogbo àwọn psalm yẹn ló ní ṣe pẹ̀lú Jésù Kristi. So verse 22 ó bẹ̀rẹ̀ pẹ̀lú wípé ó ní jẹ́ kí tábìlì wọn, Dávìdì ló ń gégùn fún àwọn tí wọ́n kórìíra nítorí iṣẹ́ Ọlọ́run o, nítorí ìtara ilé Ọlọ́run tí wọ́n kórìíra rẹ̀. Dávìdì wá ń sọ wípé Olúwa, bí mo ṣe fẹ́ kó ṣe rí fún wọn leléyìí, jẹ́ kí tábìlì wọn kí ó di ìkẹkùn níwájú wọn. Ìyẹn oúnjẹ wọn ló ń jẹ́ bẹ́ẹ̀, gbogbo provisions wọn. Dávìdì sọ pé kó di ìkẹkùn níwájú wọn, kó di wàhálà fún wọn. Ká má tiẹ̀ gbogbo nǹkan tó ń jẹ, ṣe máa ń lóúnjẹ jẹ tára tù wọn ni. Gbogbo oúnjẹ yẹn jẹ́ kó di ìkẹkùn fún wọn. Bí ìgbà tá bá sẹ́ẹ̀tì trap, ṣe mọ̀, tán bá ti ń jẹ báyìí kó máa gbòdì lára wọn ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó ní jẹ́ kí tábìlì wọn kí ó di ìkẹkùn níwájú wọn. Fún àwọn tí ó wà ní àlàáfíà kí ó sì di okùn dídẹ. Ìyẹn ni pé àwọn ìtùnú wọn tí wọ́n ní comfort tí wọ́n ní tẹ́lẹ̀, ṣe bí ara tù wọ́n ni. Ara tù wọ́n ló ṣe ń ṣe gbogbo iṣẹ́ ibi yẹn. Àlàáfíà yẹn gbà lọ́wọ́ wọn, má jẹ́ kán lálàáfíà mọ́. Àlàáfíà yẹn kó di trap, kó di pàkúté fún wọn. Kó di àlàáfíà fìyà ló ń jẹ́ bẹ́ẹ̀. Pé nǹkan tí mo fẹ́ kó ṣe fún wọn nìyẹn. And Romans chapter 11 verse 9 to 10, ìwé Rome orí 11 ẹsẹ̀ 9 sí 10, ó dẹ̀ sọ náà wípé jẹ́ kí tábìlì wọn kí ó di ìdẹ̀kùn àti trap àti ohun ìkọ̀sẹ̀, kó di ohun ìkọ̀sẹ̀ fún wọn àti ẹ̀san fún wọn ló ń jẹ́ bẹ́ẹ̀, kó lè di ẹ̀san gbogbo nǹkan tí wọ́n ṣe yìí, kán lè jẹ̀yà ẹ̀. Wọ́n ṣe sí Jésù Kristi nìyẹn. So irú ìdájọ́ tó yẹ kí àwọn tó kan Jésù Kristi máa gbélébùú, àwọn tó parọ́ mọ́, àwọn tó ṣèké mọ́, irú nǹkan tó ṣe kó ṣẹlẹ̀ sí wọn gangan òun ni Dávìdì kọ sí verse 22. Ní verse 23 ó wá sọ pé jẹ́ kí ojú wọn kí ó ṣú, kán má ríran mọ́ ni ló ń jẹ́ bẹ́ẹ̀. Gba ojú wọn, àtojú inú àtojú ìta wọn, gbà lọ́wọ́ wọn. Nítorí pé wọ́n kórìíra èèyàn tó ń ṣeṣẹ́ Ọlọ́run, wọ́n kórìíra Ọlọ́run, wọ́n kórìíra gbogbo nǹkan tó bá ní ṣe pẹ̀lú Ọlọ́run. Jẹ́ kí ojú wọn jẹ́ kó ṣú, kí ó má ríran mọ́, kí o sì máa mú ẹ̀gbẹ́ wọn gbọ̀n nígbà gbogbo. Nǹkan burúkú nìyẹn. Alzheimer ló ń jẹ́ bẹ́ẹ̀. Àbí èwo ló ń jẹ́ kí gbogbo ara wọn gbọ̀n yẹn? Ṣé mọ̀, kí gbogbo ara wọn kó kàn máa gbọ̀n láìsí kankan tó ṣe wọ́n ni o. Kára wọn dẹ̀ máa gbọ̀n, kára wọn má lélẹ̀ mọ́. Dávìdì ní pé k'Ọlọ́run kó ṣe wọ́n bẹ́ẹ̀. Ní verse 24 ó wá sọ pé Olúwa, mo fẹ́ kó da ìrunú rẹ, burning anger Ọlọ́run, àní rírú ẹ̀ lórúkọ Jésù o. Dávìdì sọ pé ìrunú rẹ ni o, kò kìí ṣe anger lásán. Burning, ìrunú tó ń le, ìrunú tó le gidi, mo fẹ́ kó dà lé wọn lórí. Sì jẹ́ kí ìkáàánú ìbínú rẹ kí ó lé wọn bá, jẹ́ kí ìbínú rẹ jẹ́ kó lé wọn bá, má jẹ́ kán escape o. Gbogbo wọn pátápátá tí wọ́n kórìíra mi torí pé mò ń ṣeṣẹ́ Ọlọ́run, tí wọ́n kórìíra mi torí pé ìtara ilé Ọlọ́run pé òun ni mò ń tẹ̀lé. Dávìdì sọ pé Olúwa, da ìrunú rẹ dà sí wọn lórí. Sì jẹ́ kí ìkáàánú ìbínú rẹ kí ó lé wọn bá, níbikíbi tán bá fara pamọ́ sí, jẹ́ kó lé wọn bá, má jẹ́ kán escape. Ní verse 25 ó wá sọ pé jẹ́ kí ibùjókòó wọn kí ó di ahoro. Ibi tí wọ́n ń gbé kó di ahoro bíi ti Hámánì ni o. Kó parẹ́, kó má sẹ́ni tó máa gbé bẹ̀ mọ́, kankan máa nawọ́ sí wípé àwọn kan ló ẹ̀mọ̀ irú ẹ tó ṣe nǹkan báyìí nígbà kan. Dávìdì sọ pé ibùjókòó wọn kí ó di ahoro, kí ẹnikẹ́ni
kí ó má ṣe gbé inú àgọ́ wọn mọ́. Ṣé mọ̀ pé ó ṣẹlẹ̀ sí Judas Iscariot? Ní Judas Iscariot nìkan ló wá jẹ̀yà eléyìí, torí gbogbo ẹni tó ṣẹ̀sìn Ọlọ́run ló yẹ kó jẹ̀yà eléyìí o, ṣùgbọ́n Jésù Kristi gba gbogbo ìyà yẹn jẹ, torí Jésù Kristi fúnra ẹ̀ gan lọ sínú ihò lọ́jọ́ 3 onìkan ló wà ń bẹ̀, kò sẹ́ni tó bá wà ń bẹ̀ o, but Judas Iscariot nìkan ló jẹ́ tí kò dẹ̀ rí ìdáríjì gbà, òun nìkan ni. Acts chapter 1 verse 20, ìwé Iṣẹ́ Àpọ́stólì orí 1 ẹsẹ̀ 20, ó sọ wípé jẹ́ kí ibùjókòó rẹ̀ kí ó di ahoro, kí ẹnìkan kí ó má sì ṣe gbé inú rẹ̀, àti òye rẹ̀ ní kí ẹlòmíràn gbà. Òye tó tiẹ̀ fi tọ́lọ́run fún tẹ́lẹ̀ tó fi ń bá ọmọ Ọlọ́run ṣe iṣẹ́ tó ń ṣe wọn disciple, àwọn apostle, wọ́n gbà lọ́wọ́ ẹ̀, wọ́n fi fẹ́ lòmíràn. So Judas Iscariot òní ó ní ìyẹn, ó nìkan ló gba ègún yẹn tí kò dẹ̀ rí ìdáríjì gbà. Ṣùgbọ́n gbogbo ẹni tó kù tó ṣe, tá bá ti lè gba Jésù Kristi, tá bá ti lè wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, àrídáríjì gbà o. Ilé wa ò ní dahoro, ayé wa ò ní dahoro lórúkọ Jésù. Ṣùgbọ́n ẹni tí ó bá ti kọ ẹ̀yìn sí Ọlọ́run, especially tó ń bá ìránṣẹ́ Ọlọ́run jà, tó ń bínú sí ìránṣẹ́ Ọlọ́run, tó ń sọ pé òun máa yí ní ke, òun máa yí ní padà, bó ṣe máa ń rí fún wọn leléyìí o. Nǹkan tó burú ni o, nǹkan tó burú ni, ṣùgbọ́n oore ọ̀fẹ́ wà o, téèyàn bá ti lè sá wá sábẹ́ Jésù tó sọ pé torí pé Judas Iscariot tó repent ni o. Kí ìwé mímọ́ kó ba lè wá sí ìmúṣẹ ni. Wọ́n fi ṣe example fún wa ni pé torí tó ẹni tí ò bá repent bó máa ṣe rí fún nìyẹn o. Ṣùgbọ́n kò ní bẹ́ ṣe lè paint ẹ̀ lúwọ̀dì rẹ́ẹ̀dì tó sí, tẹ́ bá ti lè wọ̀ sá wá bá Jésù Kristi pé Olúwa lóòótọ́ mo ti ṣẹ̀, ṣùgbọ́n mi ò ṣe bẹ́ẹ̀ mọ́, wẹ̀ mí pẹ̀lú ẹ̀jẹ̀ rẹ̀, wẹ̀ mí, Olúwa á dẹ̀ wẹ̀ yín, and ẹ̀gún yẹn á dẹ̀ kúrò. So verse 26 ó wá sọ wípé nítorí tí wọ́n ń ṣe inúnibíni sí ẹni tí ìwọ ti lù. Nǹkan tí mo ṣe fẹ́ kó ṣe bẹ́ẹ̀ fún wọn ni wípé wọ́n kàn ń ṣe inúnibí, wọ́n tún bínú sí ẹni tí ìwọ ti lù. Torí Ọlọ́run ti dí pẹ̀lú Dávìdì already. Dávìdì sì jẹ ìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ already, kì í ṣe pé kò tí ì jẹ́. Ṣùgbọ́n àwọn èèyàn yìí wọ́n ṣẹ̀ tún wá fi extra, wọ́n ṣẹ̀ tún wá tún fi ìyà ní gidi, wọ́n ṣẹ̀ tún wá ń fi jẹ Dávìdì. Ṣé ẹ mọ̀? Bẹ́ẹ̀ náà ló ṣe fún Jésù. Bẹ́ẹ̀ ni ìyà yẹn ti wà pé Jésù máa jẹ̀yà yẹn fún wa, ṣùgbọ́n wọn méèkì ẹ̀ sí fún Jésù Kristi. Ẹwú ìyà tó fi wọ́n jẹ, wọ́n kàn ṣó mọ́ lọ́wọ́, wọ́n dé ládé ẹ̀gún, wọ́n rí Jésù ní òhò ni, wọ́n bọ́ aṣọ rẹ̀, wọ́n fíìmù àwọn yẹn, wọ́n kàn máa ń fi aṣọ kọ́fà odindi ọkùnrin 33 years old kí wọ́n rí ní òhò. Ẹwọ́rú ìyà, ẹwọ́rú ẹ̀gàn tí wọ́n fi lọ Jésù Kristi. So David sọ pé ìdí tí mo ṣe fẹ́ kí ẹ̀gún yìí kó mú gbogbo wọn ni wípé wọ́n ń ṣe inúnibíni sí ẹni tí ìwọ ti lù, wọ́n sì ń sọ̀rọ̀ ìbìnújẹ́ tí àwọn tí ìwọ ti ṣá lé ọgbẹ́, ẹni tó ti ṣá lọ́gbẹ́ already, wọ́n tún sọ̀rọ̀ burúkú sí. Ẹni bọ́n ṣe ṣá Jésù Kristi lọ́gbẹ́, ẹ mọye ọgbẹ́ tí wọ́n ṣá Jésù Kristi, ẹ mọye pàṣọ tó fi na Jésù Kristi. Ṣùgbọ́n kí ni wọ́n tún ṣe? Wọ́n méèkì ẹ̀ sí fún Jésù, bẹ́ẹ̀ lọ tún parọ́ mọ́ ń bẹ̀, tí wọ́n ń rí dínkù ẹ̀, tí wọ́n sọ pé òun ọmọ Ọlọ́run, ó sọ pé òun ọmọ Ọlọ́run, pé kó wá gbára ibi tó wà yẹn, ẹni tí ò lè gbára ẹ̀ tó sọ pé òun ọmọ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni wọ́n tún sọ̀rọ̀ ẹ̀gàn, tí wọ́n tún méèkì ẹ̀ difficult fún Jésù Kristi. Bẹ́ẹ̀ ni wọ́n méèkì ẹ̀ difficult fún. Isaiah 53 verse 4, Isaiah 5:3 ó sọ wípé lóòótọ́ ó ti rí ìbìnújẹ́ wa, ó ru ìbìnújẹ́ wa ni, ó sì gbé ìkáàánú wa lọ, ṣùgbọ́n àwa kà á sí bí ẹni tí a nà, tí a lù láti ọ̀dọ̀ Ọlọ́run, tí a sì pọ́n lójú. Torí àwọn tí wọ́n ń fìyà jẹ Jésù Kristi yẹn, ṣe ni wọ́n ń rò wípé yes, a fìyà pọ́n lójú, a ti lù ú, a ti ṣe ó pèrè ẹ̀ lọ́mọ Ọlọ́run, ṣùgbọ́n ìjà gbogbo wa òun ló ń jà, ìyà wa ló ń gbàjẹ́ lórí igi àgbélébù. So David sọ wípé ìyà tó kàn ń fi òun jẹ, tí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí òun, torí wípé wọ́n rò pé Ọlọ́run ló ń fìyà jẹ òun ni, wọ́n wá áàdì tiwọn, wọ́n wá áàdì mọ́ nǹkan tóun ò rà, nǹkan tóun ò gbé, wọ́n wá ní pé kó máa san owó rẹ̀. Wọ́n ti sọnù sínú ìgbèkùn ẹ̀ṣẹ̀ mi,
sáforífojì ikú àti gbàgbé mi. Àti rò mí pin pé kò sí ìrètí òpè mọ́, torí mo jẹ̀bi gbogbo ẹ̀sùn tá a kàn mọ́ mi. Ṣùgbọ́n inú mi dùn, mo dòmìnira láti ìgbà mo ti gba Jésù. Wípé a ti sọnù sínú ìgbèkùn ẹ̀ṣẹ̀ wa. Ṣùgbọ́n Jésù Kristi ló wá jẹ gbogbo ìyà yẹn pátápátá àti ẹ̀gàn yẹn, gbogbo ẹ̀ pátápátá ló rún o. Pé tó ń gbà táwa dẹ̀ tí wá gba Jésù, a ṣe wá di òmìnira. Tó nípa ti gba Jésù, òun la ṣe wá ṣe di òmìnira. Jésù Kristi, òun ló ru gbogbo ìbìnújẹ́ wa, ó ru gbogbo ìkáàánú wa, ó gbé gbogbo ẹ̀ lọ ní o. Ó gbé lọ pátápátá. Verse 27, ó wá sọ wípé, Olúwa, mo fẹ́ kó fi ẹ̀ṣẹ̀ kún ẹ̀ṣẹ̀ wọn. Má jẹ́ kán bọ́ nínú ẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Má ṣàánú fún wọn, Olúwa, torí tó bá ṣàánú fún wọn, ìdájọ́ yẹn á dúró lórí ibi tí wọ́n ṣẹ̀ dé. Bọ́ mi ìfẹ́ kí ìdájọ́ yẹn, mi ìfẹ́ kó dúró ibi tí ẹ̀ṣẹ̀ wọn ṣì dé yẹn. Jẹ́ kó túbọ̀ máa ṣẹ̀ sí kí ìdájọ́ wọn kó lè pọ̀ ju bó ṣe wà yẹn lọ. Ó ní fi ẹ̀ṣẹ̀ kún ẹ̀ṣẹ̀ wọn, kí o má sì ṣe jẹ́ kí ó wá sínú òdodo rẹ. Má jẹ́ kán wá sínú òdodo rẹ. Òye ní pé tán bá jẹ̀yà láyé ń bí, tán kó tún lọ jẹ̀yà lọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. Má ṣàánú fún wọn. Tán bá bẹ̀bẹ̀ pé Olúwa, àwọn fẹ́ yí padà, Dáfídì ní má gbà, wọ́n gbẹ̀bẹ̀ wọn. Jẹ́ kán ṣe ẹ̀ṣẹ̀ yẹn títí di ọjọ́ tí wọ́n á fi wá sọ́dà tí wọ́n ní ráàánú gbà. Ṣé mo pé tó bá ti kú pẹ̀lẹ́ṣẹ̀ kò ní ráàánú gbà? Kò sí ìrònúpìwàdà nínú ihò, in the grave. Nǹkan burúkú ni. Ẹni tó bá ti kú kò tún sí ìrònúpìwàdà mọ́. Kò tún sí pé tó bá dẹ̀ débẹ̀ wá lọ mọ ronúpìwàdà, kò sí bẹ́ẹ̀. So Dáfídì sọ pé jẹ́ kán ṣe ẹ̀ṣẹ̀ yẹn di ọjọ́ ikú wọn. Pé tó bá ṣàánú fún wọn sìn, wọ́n á stop wọn ní ṣẹ̀ṣẹ̀ yẹn mọ́. Ìwọ wá dẹ̀ gbà wọn sínú ìjọba rẹ. Ṣùgbọ́n torí pé wọ́n ti ṣe ìwà burúkú, wọ́n ti balẹ̀ jẹ́, má jẹ́ kán make ìjọba rẹ, ní Dáfídì sọ o. Ó lọ́wọ́ kan ṣe máa ń sọ pé ó ti lágbára jù. Dáfídì sọ pé má jẹ́ kí wọ́n wá sínú òdodo rẹ, má jẹ́ kán rí òdodo rẹ, má jẹ́ kán rí lu. Ní verse 28, ó wá sọ pé ó ní nù wọ́n kúrò nínú ìwé àwọn alààyè. Jésù, Olúwa, wọ́n nínú orúkọ wa kúrò nínú ìwé alààyè lórúkọ Jésù o. Dáfídì sọ pé ìwé ìyè yẹn, ìwé ìyè tí Olúwa kọ orúkọ wa sí, Dáfídì sọ pé nù orúkọ wọn kúrò ńbẹ̀. Má jẹ́ kí wọ́n rí ìjọba rẹ. Pé torí pé wọ́n ti ṣerú nǹkan bí eléyìí, Olúwa, torí pé ìtara rẹ, ṣe níṣẹ́ rẹ ni mò ń ṣe tí wọ́n ń bínú sí. Nítorí bẹ́ẹ̀, ó ní nù wọ́n kúrò nínú ìwé àwọn alààyè, kí a má sì kọ̀wé wọn pẹ̀lú àwọn olódodo, kó má sí orúkọ wọn pẹ̀lú olódodo. Ìyẹn ò ní jẹ́ pé wá lórúkọ Jésù o. Adẹ̀ni kó ṣẹlẹ̀ sí Judas Iscariot o. Wọ́n nu orúkọ rẹ̀ kúrò nínú ìwé ìyè ni o. Wọ́n nu orúkọ rẹ̀ wọ́n nù kúrò pátápátá kúrò nínú ìwé ìyè. Kẹ́rù Ọlọ́run kó bọ́ ń kálukú o. Ìwé ìfihàn, Revelation chapter 3 verse 5 sọ wípé ẹni tí ó bá ṣẹ́gun, òun náà lè a ó fi aṣọ funfun wọ̀ o. Ẹni kì yóò pa orúkọ rẹ̀ rẹ́ kúrò. Ẹni tó bá ṣẹ́gun, ó ní mi ò ní pa orúkọ rẹ̀ rẹ́ kúrò nínú ìwé ìyè. Ṣùgbọ́n èmi yóò jẹ́wọ́ rẹ̀ níwájú bàbá mi àti níwájú àwọn áńgẹ́lì. Ṣebí Judas Iscariot bẹ̀rẹ̀ dáradára. Ohun tí ẹ ní àkántàǹtì, òun ló ń gbé àpò owó Jésù Kristi. Anointing tó wà lórí àwọn tó kù ló wà lórí Judas Iscariot. Ṣùgbọ́n Judas Iscariot ò máa ṣẹ́gun o. Ó máa ṣubú lọ́nà mà ní o. Ó ṣubú lọ́nà ni o. Ó bẹ̀rẹ̀ dáadáa, kì í ṣe pé kò ṣaláìgbàgbọ́. Ọmọ ẹ̀yìn Jésù Kristi kan náà wọn 12 mọ̀ ni. Ó máa ní. Jésù wá sọ wípé ẹni tó bá ṣẹ́gun, òun la máa fi aṣọ funfun wọ̀ o. Ẹni tí kò bá ṣẹ́gun tó ṣubú lọ́nà kò mà lè wọ aṣọ funfun o. Ẹni tó ti bẹ̀rẹ̀ tó lọ ṣubú lọ́nà, ẹ rí pé èèyàn ló burú jù. Tí ò bá tiẹ̀ kúkú bẹ̀rẹ̀ bá tiẹ̀ dá, kúkú máa bà nǹkan jẹ́, kúkú paint wọ́ọ̀dì red, ó sì mọ̀ pé tóun bá ń lọ fire lòun lákúkú lọ máa jẹ̀yà ẹ̀. Ṣùgbọ́n ilé tó yẹ kó bẹ̀rẹ̀ nǹkan, ó dẹ̀ ń bá wa lọ church, àjọ ń lọ church ni. Ó tẹ̀ tún ṣe iṣẹ́ Ọlọ́run pàápàá. Ìdájọ́ burúkú dẹ̀ ń dúró dè, ṣó wá wọ̀ tiẹ̀ ni? Kò wọ̀ tiẹ̀. Èèyàn ẹjọ́ ẹ gbọ́ mi lórí Òkè Síónì, ẹjọ́ ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ tó bá ń gbọ́, kẹ́ sẹ́ndì téèpù eléyìí sáwọn èèyàn wípé kán gbọ́. Káwọn èèyàn gbọ́ ẹjọ́. Ẹ tó bá ṣẹ́gun o nìkan la máa faṣọ funfun wọ̀ o. Ó ní ẹni bẹ́ẹ̀ ni nìkan ni mi ò ní pa orúkọ rẹ̀ rẹ́ kúrò nínú ìwé ìyè. Màá jẹ́wọ́ rẹ̀ níwájú bàbá mi àti níwájú àwọn áńgẹ́lì wípé
tèmi leléyìí, olódodo ni, ẹ wọ aṣọ funfun fún un. Ṣùgbọ́n eléyìí mi ò mọ̀ rí, mi ò mọ̀ rí o. Ẹ jẹ́ kó máa lọ sínú iná burúkú, iná ìjòrò. Iye ò ní jẹ́ pé tiwa lórúkọ Jésù. Olúwa ṣàánú fún wa o. Verse 29, ó wá sọ condition ti ara ẹ̀ o. Ó ní mo ti gégùn bó ṣe máa rí fún àwọn tó kórìíra èèyàn Ọlọ́run nìyẹn o. Bó ṣe máa rí fún àwọn tó kórìíra ẹni tó bá ti ń ṣe iṣẹ́ Ọlọ́run nìyẹn o. Ṣùgbọ́n Dáfídì wá sọ verse 29 wípé ṣùgbọ́n tèmi o, ní tálákà àti aláìní lèmi o. Ẹni ìkáàánú ni èmi o. Èmi fẹ́ kó ṣàánú fẹ́mi o, torí èmi ń sìn ọ́. Èmi ń sìn ọ́ o. Torí tiẹ̀ mo ṣe gba ẹ̀gàn, mo gba àbùkù, mo gba oríṣiríṣi. Èmi ń sìn ẹ́ Olúwa, ẹni ìkáàánú lèmi, èmi aráàánú gbà o. Torí Ọlọ́run jẹ́ kí ìgbàlà rẹ kí ó gbé mi lékè o. Ìgbàlà rẹ, ìwọ tó gba ọkàn mi là, ìgbàlà náà ni kó gbé mi lékè o. Torí kò sí nǹkan mìíràn tí mo tún ń ṣe. Orí ìgbàlà yìí náà nìkan ni mo dúró lé. Mi ì tún lọ́nà mìíràn. Kò tún síbi tí mo tún ń lọ, kò sẹ́ni tí mo tún lè pè. Jésù yìí nìkan náà ni. Nítorí náà ìgbàlà rẹ yìí tó fi fún mi yìí kó gbé mi lékè o. Kó gbé mi lékè gbogbo àwọn ọ̀tá, kó gbé gbogbo àwa ọmọ Ọlọ́run lékè gbogbo àwọn ọ̀tá. Nǹkan tí Dáfídì sọ nìyẹn o. Wípé ní tèmi, nítorí pé inú ìṣẹ́ lòun wà àti wàhálà ni o. Ṣùgbọ́n jẹ́ kí ìrànlọ́wọ́ rẹ kó gbé mi ró. Nǹkan tí verse 29 dúró fún nìyẹn. Ìrànlọ́wọ́ rẹ kó gbé mi ró, kó gbé mi ró Ọlọ́run. Ní verse 30, wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ àsọtẹ́lẹ̀. Ṣùgbọ́n Dáfídì ò lè ṣe kó má sọ àsọtẹ́lẹ̀. Dáfídì sọ wípé èmi ó fi orin yin orúkọ rẹ Ọlọ́run. Mo máa fi orin yin orúkọ rẹ torí ìṣòro eléyìí tí mo wà nínú ẹ̀ yóò máa kọjá. This one shall pass o. Nígbà tó bá dẹ̀ kọjá tán, mo máa fi orin, máa fi yin orúkọ rẹ. Èmi ó fi orin yin orúkọ rẹ. Èmi ó sì fi ọpẹ́ gbé orúkọ rẹ ga. Mo máa fi ọpẹ́, mo máa fi gbé orúkọ rẹ ga ni. Mo máa dúpẹ́ lọ́wọ́ rẹ. Mo máa fi ògo, mo máa fi fún orúkọ rẹ ni. Nígbà tẹ́lẹ̀ yìí bá kọjá torí mo mọ̀ pé ìrànlọ́wọ́ rẹ máa mú mi kúrò nínú eléyìí. Mo máa ṣẹ́gun gbogbo àwọn ọ̀tá yìí, ó ti di dandan. Torí mo mọ̀ wá Ọlọ́run, mo mọ̀ ẹ́, I know you. Mo mọ̀ pé màá ṣẹ́gun gbogbo àwọn tán gbógun yìí. Nígbà tí mo bá dẹ̀ ṣẹ́gun wọn tán, Ọlọ́run, mo máa fi orin, mo máa fi yìn ọ́. Mi ò kàn ní lọ ṣe ẹbọ, mi ò ní lọ gbé ẹbọ pé mo fẹ́ lọ gbé sacrifice. Torí lákòókò ìgbà yẹn ṣe mọ̀ pé ẹran ló máa fi lọ ń ṣe sacrifice. Tolúwa bá ṣẹ́gun fún wọn tán, wọ́n á mú ọ̀dọ́ màlúù, wọ́n lè mú ọmọ ọ̀dọ́ àgùntàn cow, wọ́n á lọ fi ṣe. Dáfídì sọ wípé ìyẹn kọ́. Ṣe mọ̀ pé sacrifice yẹn dúró fún ẹ tó kàn ń ṣe ẹ̀sìn lásán, religion dúró fún. Tí ọkàn wọn fúnra wọn gangan kò bá Ọlọ́run rìn. Ṣùgbọ́n wọ́n kàn ń ṣe sacrifice ni. Olúwa sọ pé tí n bá ṣe léyìí kan báyìí á ṣẹlẹ̀, okay, kí ṣáà lọ ṣe. Ṣùgbọ́n ọkàn wọn kò bá Ọlọ́run rìn. So Dáfídì sọ pé èmi máa kọrin láti ọkàn mi wá. Kò ń ṣe èmi, kàn ń ṣe àwọn tó ń ṣẹ̀sìn. Mo máa kọ orin láti ọkàn mi wá. Mo máa gbé igbá ọpẹ́ láti ọkàn mi wá. Ìyẹn máa tẹ́ ẹ lọ́rùn jí àwọn tí ó ń ju pé kí n lọ gbé ẹbọ, kí n lọ máa sọ pé ẹ̀ka pàtàkì gbé ẹbọ. Ìyẹn ti kúrò, adarí ìyẹn jì wá. Àtún continue ìmí. No. Dáfídì sọ pé mi ò ṣe bẹ́ẹ̀. Pé mo máa fi orin yìí láti ọkàn mi. Ìyẹn dúpẹ́ láti ọkàn mi ni mo fi ń sìn ọ́ Ọlọ́run. Mi ò sìn ọ́ pẹ̀lú ẹnu. Kò ṣe pé mo kàn ń mú ohun sacrifice pé mo kàn ń mú wá. Mi ì play religion. Mi ì ṣe ẹ̀sìn. Ìgbàgbọ́ nínú Jésù Kristi, ìgbàgbọ́ nínú Ọlọ́run ni mo dúró lé. Ìyẹn ni mò ń ṣe. Mi kàn ń ṣọ̀wọ́n tó ń ṣe ẹ̀sìn. Ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló kàn ń play religion. They go to church, they do everything. Wọ́n á give offering wọn. Tá bá ń gbàwẹ̀ gan, wọ́n á gbàwẹ̀, wọ́n ń ṣe gbogbo ẹ̀. Wọ́n ń ṣe pastor pàápàá, wọ́n ń ṣe gbogbo ẹ̀. Ẹ̀sìn náà dẹ̀ ń ṣe. Just religion ni. Ọkàn wọn fúnra wọn gangan kò sí lọ́wọ́ Ọlọ́run. Kò sí orúkọ wọn nínú ìwé yìí. Kò sí. So Dáfídì sọ pé òun ò ṣe bẹ́ẹ̀. So verse 31 ló sọ pé èyí pẹ̀lú ni yóò wu Olúwa ju ọ̀dà màlúù lọ. Eléyìí pé mo kọ orin láti ọkàn mi wá. Pé mo gbé igbá ọpẹ́ láti ọkàn mi wá fún orúkọ Ọlọ́run. Mo gbé orúkọ Ọlọ́run ga láti inú ọkàn mi wá. Eléyìí ó máa wù Ọlọ́run ju pé kí n mú ọ̀dà màlúù tàbí akọ màlúù lọ tí ó ní ìwo. Ìyẹn màlúù tó tóbi gidi nìyẹn, tí wo ẹ lé gidi. Tó ní ìwo àti bàtà ẹsẹ̀. Màlúù tó jẹ́ pé
òun ló tóbi jù nínú gbogbo màálù ló ń jẹ́ bẹ́ẹ̀. Dávìdì sọ pé ìyẹn kọ́ ló tẹ́ ẹ lọ́rùn Ọlọ́run, that's not what you want. Ṣé bóun ló ní gbogbo màálù tó wà lórí thousand hills ẹ wá lọ fẹ́ fún ní màálù pé ìyẹn kọ́, that's not what I want, ṣùgbọ́n mo fẹ́ fi ọkàn mi, mo fẹ́ fi kọ orin sí ọ, mo fẹ́ fi ọkàn mi, mo fẹ́ fi gbé orúkọ rẹ ga, ìyẹn máa tẹ́ ẹ lọ́rùn ju pé kí n kàn mú ẹbọ wá. So ní verse 32 now David ti transition tún ti wà o, ó ti kọ orin arò ẹ̀ o, ó ti sọ gbogbo àwọn nǹkan tóun fẹ́ kó ṣẹlẹ̀ o, ó dẹ̀ ti sọ nǹkan tóun fẹ́ k'Ọlọ́run ṣe fún òun o. Ní verse 32 ó wá sọ wípé torí tara ẹ̀ nìkan ló ń sọ tẹ́lẹ̀ up till verse 31 tara ẹ̀ nìkan ni, but verse 32 ó wá sọ wípé àwọn orílẹ̀-èdè ó tún wá ń yí sí gbogbo àgbáyé ń sìn kẹlẹ̀ mọ̀ pé nípa Jésù Kristi ló ń sọ. Ó ti sọ tara ẹ̀, but verse 32 ó wá sọ wípé àwọn orílẹ̀-èdè yóò rí èyí nígbà tí gbogbo orílẹ̀-èdè tó wà láyé nígbà tán bá rí bí Ọlọ́run ṣe máa ń gba ọmọ rẹ̀ là, tí wọ́n wá rí irú iṣẹ́ tí Jésù Kristi wá ṣe, ìkan tí David ń dúró àti sọ nìyẹn, tí Jésù Kristi wá fi ara rẹ̀ mí ara rẹ̀ tó wá fi ṣe ìrúbọ fún gbogbo wa, tá à mú màálù, tá à mẹ́ranko, tá à mú nǹkan kan lọ mọ sacrifice sọ́lọ́run mọ́, pé nígbà tí gbogbo àwọn orílẹ̀-èdè bá rí eléyìí inú wọn á dùn, ọkàn ẹ̀yin tí ń wá Ọlọ́run yóò sì wà láàyè, ọkàn gbogbo ẹni tó wá ń wá Ọlọ́run, ẹni tó bá ti wá gba Jésù Kristi eternal life á wá rí ìkan tí David ṣe mọ̀ àsọtẹ́lẹ̀ prophecy ni wípé Olúwa tí àwọn èèyàn bá rí bó ṣe gba ìránṣẹ́ rẹ̀ là lọ́wọ́ àwọn ọ̀tá, tó rí ẹni tó wá fi ọkàn rẹ̀, tó wá fi ayé rẹ̀, tó wá fi sílẹ̀, tó fi ṣe ìrúbọ fún gbogbo ènìyàn, tá à mú màálù, tá à mú ẹran, tá à mú nǹkan kan lọ mọ́. Nígbà táwọn èèyàn tán bá wá rí eléyìí, àwọn tó fẹ́ Ọlọ́run gbogbo wa wá rí gbàlà, nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ náà nìyẹn. Gbogbo àwa tá a fẹ́ Ọlọ́run náà lóòótọ́ nítorí Jésù Kristi òun la ṣe rí gbàlà, torí kò sẹ́ni tó lè wá sọ́dọ̀ Ọlọ́run bí kò bá ṣe nípasẹ̀ Jésù Kristi nìkan. So àwọn orílẹ̀-èdè yóò rí èyí, wọ́n ò rí èyí, inú wọn ó sì dùn, ọkàn ẹ̀yin tí ń wá Ọlọ́run yóò sì wà láàyè. Verse 33 ó wá sọ wípé nítorí Olúwa gbóhùn àwọn tálákà, gbogbo èèyàn wá mọ̀ pé Olúwa yìí máa ń gbóhùn àwọn tálákà o, Ọlọ́run yìí máa ń jà fún ẹni tí kò léèyàn o, ẹni tí kò lẹ́ni tó máa jà fún, Ọlọ́run yìí máa ń gbèjà rẹ̀ jà o. Nígbà tán bá rí bọ́lọ́run ṣe máa gba òun sílẹ̀ lọ́wọ́ àwọn ọ̀tá tí wọ́n ṣe pọ̀ tó yẹn, nígbà tí àwọn èèyàn bá rí, àwọn èèyàn á mọ̀ pé Ọlọ́run yìí máa ń gbọ́ ohùn àwọn èèyàn rẹ̀, Ọlọ́run yìí ó máa ń gbọ́ àdúrà, ó máa ń gba ẹni tí kò ní agbára, ó máa ń gbà lọ́wọ́ wọn tí wọ́n rò pé wọ́n ní agbára. David sọ pé nítorí tí Olúwa gbóhùn àwọn tálákà, kò sì fi ojú pa àwọn ará túbú rẹ̀, kò fi ojú pa wọ́n rẹ́, kò sọ́mọ Ọlọ́run tán lè fi sínú túbú tọ́lọ́run tí ò ní tú sílẹ̀. David sọ wípé Ọlọ́run yìí àwọn èèyàn á mọ̀ pé kò kìí fi ojú pa àwọn ará túbú, àwọn tó tiẹ̀ wà nínú ìdè, tán ti táyé ti dè mọ́lẹ̀ tó ti ṣe, Olúwa ò mọ̀ kìí fi ojú pa wọ́n rẹ́, Olúwa ò kìí mójú rẹ̀ kúrò, Olúwa á tú gbogbo ẹ tó wà nínú ìdè, Olúwa á tú sílẹ̀. Nǹkan tí Jésù Kristi sì wá ṣe nìyẹn o, ó wá láti tú wa kúrò nínú ìdè ni o, gbogbo ìdè ẹ̀ṣẹ̀, nínú ìdè tẹ́ṣẹ̀ ti fi gbogbo èèyàn sí, Jésù Kristi dé, ó dẹ̀ wá gbà wá kúrò nínú ìdè náà. So ìdánilójú assurance òní David fi ń fún wa ní verse 33 wípé Ọlọ́run máa ń gbọ́ igbe àwọn aláìní, Ọlọ́run máa ń gbọ́ igbe ẹni tí kò ní olùrànlọ́wọ́, Ọlọ́run máa ń gbọ́ igbe ẹni tó bá ti lè ké pe Ọlọ́run yìí, assurance ni, ìdánilójú ni. Verse 33 wípé Olúwa máa ń gbóhùn àwọn tálákà, kò sì fi ojú pa àwọn ará túbú rẹ́, kò sínú prison náà tán lè fìyàn sí, tó bá ní àwọn àtijọ́ ọmọ Ọlọ́run ò lè fojú pa rẹ̀, Olúwa máa tú ọmọ rẹ̀, ó máa tú sílẹ̀ ni. Tábáṣà ti ké pé, aláti ké pé ni a lè dákẹ́, ẹni tó bá dákẹ́ tí a bá dákẹ́, tábá ti ké pé Olúwa máa ń dáhùn, ó máa ń gbọ́. Verse 34
ó wá sọ pé olúwa jẹ́ kí ọ̀run òun ayé kí ó yìn ọ́, òkun àti ohun gbogbo tí ń rákò nínú wọn, wípé olúwa jẹ́ kí gbogbo ayé ó yìn ọ́ nítorí iṣẹ́ ribiribi tí Jésù Kristi wá ṣe yìí. Ṣé gbogbo ayé ò dẹ̀ wá yin Jésù Kristi sí ni? Mi rò pé a rí orílẹ̀-èdè kan ní gbogbo àgbáyé tá àti ní rí kìrìsìtẹ́nì kan, at least a rí kìrìsìtẹ́nì kan. Nígbà tó bá dẹ̀ ìyá náà lọ́jọ́ ìdájọ́, gbogbo orílẹ̀-èdè ló máa wá dúró níwájú Jésù Kristi o, àtẹni tó gbà á lórúkọ, àtẹni tó gbà á, àtẹni tí ò gbà á, gbogbo wa pátápátá la máa dúró níwájú rẹ̀. So David wá sọ pé olúwa jẹ́ kí ọ̀run òun ayé, entire universe, gbogbo àgbáyé, gbogbo orílẹ̀-èdè kí wọ́n máa wá yin Ọlọ́run ni nítorí oore Ọlọ́run yìí, nítorí pé òun nìkan ló tóbi jù lọ, òun nìkan lálágbára, he is sovereign, ó lágbára lórí ohun gbogbo, òun dẹ̀ ló máa ń túyàn sílẹ̀, òun lolùgbàlà aráyé o, kò sólùgbàlà mìíràn lẹ́yìn Ọlọ́run yìí o, kò sólùgbàlà mìíràn. So jẹ́ kí ọ̀run òun ayé kí ó yìn ín, kí òkun àti ohun gbogbo tí ń rákò nínú wọn kí wọ́n wá yin Ọlọ́run. Ní verse 35 ó wá sọ pé nítorí tí ìdí ni wípé Ọlọ́run yóò gbà Síónì là. Ìlérí tọ́lọ́run ṣe náà nìyẹn, wípé Ọlọ́run máa gbà Síónì là o. Ẹ lè rò pé àwọn ọ̀tá ti gbógun ti Síónì, wọ́n ti ṣe. Dáfídì ní jẹ́ kí n sọ fún yín, ìlérí ti wà ńlẹ̀, Ọlọ́run máa gbà Síónì là o. Ọlọ́run dẹ̀ máa kọ́ ìlú Júdà wọn ní, gbogbo ìlú Júdà tí wọ́n ti fọ́, Ọlọ́run máa kọ́ o, kí ó lè gbé ibẹ̀, wọ́n máa tún gbé bẹ̀ ní, kí ó lè máa rìn ní ilẹ̀ ìní wọn. Ìlérí ilẹ̀ ìní, promised land, ìlérí tọ́lọ́run ti ṣe fún wa. Ìlérí yẹn, ilẹ̀ ìlérí yẹn a máa débẹ̀, ilẹ̀ ìní wa ni a máa débẹ̀ lórúkọ Jésù. Kò ní fi ṣe nǹkan táwọn ọ̀tá ti ṣe. Dáfídì jẹ́ ká mọ̀ ní wípé ẹ̀yin èèyàn Ọlọ́run ẹ lọ gbọ́, Olúwa máa gbà Síónì là o, ó máa gbà Síónì là, ó dẹ̀ máa tú ìlú Júdà wọn ní, ó máa tún kọ́ kí àwọn èèyàn rẹ̀ kí wọ́n lè gbé bẹ̀, kí ó lè máa ní ilẹ̀ ìní wọn. Isaiah 44 verse 26. Ìwé Àìsáyà 4 ẹsẹ̀ 2 àti 6 ó sọ wípé tí ó fi ìdí ọ̀rọ̀ ìránṣẹ́ rẹ̀ múlẹ̀, torí ìránṣẹ́ rẹ̀ Dáfídì ti kọ́. So prophet Isaiah wá sọ wípé tí ó fi ìdí ọ̀rọ̀ ìránṣẹ́ rẹ̀ múlẹ̀, tí ó sì mú ìmọ̀ àwọn ikọ̀ rẹ̀ ṣẹ, tí ó wí fún Jerúsálẹ́mù pé a ó tẹ̀ ọ́ dó. Ṣé mọ̀ pé wọ́n ti fọ́ Jerúsálẹ́mù, wọ́n ti ṣe nígbà kan. Amẹ́ríkà ló tiẹ̀ lọ́lọ́run tiẹ̀ wá lò, president kan mi ìṣẹ̀lẹ̀ torúkọ lọ́lọ́run wá lò àti tún dá Ísírẹ́lì padà síbi tán wà, ṣe mọ̀. Nígbà kan wà tẹ́ pé kò tiẹ̀ sí orílẹ̀-èdè Ísírẹ́lì tán pa wọ́n rẹ́ pátápátá. Amẹ́ríkà lọ́lọ́run tún lò láti tún dá àwọn Ísírẹ́lì padà sí ìlú wọn. So wòlíì Àìsáyà wá ń sọ wípé Ọlọ́run yìí ó ti wí fún Jerúsálẹ́mù pé a ó tẹ̀ ọ́ dó, mo mọ̀ tún tẹ̀ ọ́ dó, àti fún gbogbo ìlú Júdà pé a ó kó yín, èmi ó sì gbé gbogbo ahóró yín, máa gbé dìde, gbogbo ahóró yẹn mo mọ̀ tún kó àwọn èèyàn sínú rẹ̀. Olúwa ṣèlérí, ó ṣèlérí fún Ísírẹ́lì bẹ́ẹ̀. Ìlérí náà ló dẹ̀ wà fún wa wípé kò ní fi ṣe irú kan tó lè máa ṣẹlẹ̀ o, kò ní fi ṣe nǹkan tọ́ta ti rò kó wọn ti bàjẹ́. Olúwa ń ṣèlérí fún wa ní wípé mo máa tún tẹ̀ yín dó, mo máa tún dá gbogbo rẹ̀ padà. Kò sí nǹkan tọ́ta gbà, ó mo ṣe gba àdúrà yẹn níbẹ̀rẹ̀, kò sí nǹkan tọ́ta gbà tèmi Ọlọ́run, ó wà ní ìkáwọ́ mi, gbogbo rẹ̀ ni màá dá padà, gbogbo rẹ̀ pátápátá ni màá dá padà. So ní verse 36, ọba tó máa ń mú ìlérí ṣẹ lọ́lọ́run, mọ́mí wa yìí tẹ̀sí sọ láti ìbẹ̀rẹ̀, ọba tó máa ń ṣe ìlérí tó sì máa ń mú ìlérí rẹ̀ tó máa ń mú ṣẹ ni. Ìlérí tó ṣe fún Ísírẹ́lì nìyẹn, wípé òun máa tún bẹ Jerúsálẹ́mù wò, òun sì máa tún dá Júdà padà, àwọn èèyàn tún padà wá gbénu rẹ̀. And ultimate nǹkan tó dẹ̀ máa ṣẹlẹ̀ náà nìyẹn, nígbà tí Jésù Kristi bá dé lóòótọ́, nígbà tó bá dé sórí àga bàbá rẹ̀ Dáfídì ní Jerúsálẹ́mù tuntun, nǹkan tó máa ṣẹlẹ̀ náà nìyẹn. So verse 36 ó wá sọ wípé irú ọmọ àwọn ìránṣẹ́ rẹ pẹ̀lú ni yóò máa jogún rẹ. Àwọn ọmọ ìránṣẹ́ Ọlọ́run ló máa jogún Ọlọ́run o. Ìlérí tí
Ọlọ́run ṣe fún wa òun náà ni Dáfídì tún rìpíìtì o. Olúwa ṣèlérí ni ò wípé irú àwọn ọmọ ìránṣẹ́ rẹ̀ pẹ̀lú ni yóò máa jogún rẹ̀. Àwọn tí ó sì fẹ́ orúkọ rẹ̀ ni yóò máa gbé inú rẹ̀. Ẹni tó bá fẹ́ orúkọ Ọlọ́run ní Jerusalem tuntun Dáfídì wá ń sọ yìí o, ìyẹn ni pé ẹ tó máa make heaven ló ń sọ eternal life wípé irú àwọn ọmọ ìránṣẹ́ rẹ̀ pẹ̀lú ni yóò máa jogún rẹ̀. Àwọn tí ó sì fẹ́ orúkọ rẹ̀ ni o, kò kí ń ṣe àwọn tí ò fẹ́ orúkọ rẹ̀ o. Àwọn tó ń fẹ́ orúkọ rẹ̀ òun ni yóò máa gbé inú rẹ̀, òun ló máa gbé nínú bẹ̀. Mo máa tún Jerusalem kọ́, mo máa tún ṣe Jerusalem tuntun ń bọ̀. Ṣùgbọ́n àwọn wo ló máa gbé nínú Jerusalem tuntun? Àwọn tó bá fẹ́ orúkọ rẹ̀ ni o. Ẹni tí ò forúkọ Ọlọ́run kò mà lè gbé bẹ́ẹ̀. Àwọn ìránṣẹ́ Ọlọ́run lóòótọ́ àti lódodo ló máa jogún rẹ̀ o. Èyí tí ò bá ṣe ìránṣẹ́, tí ò bá ṣe lódodo kò lè jogún rẹ̀. Isaiah 65 verse 9. Isaiah 65 verse 9 ó sọ wípé èmi ó sì mú irú kan jáde ní Jákọ́bù àti ajogún òkè ńlá mi láti inú Júdà, àyànfẹ́ mi yóò sì jogún rẹ̀. Àwọn àyànfẹ́ mi ló máa jogún rẹ̀ o. Àwọn ìránṣẹ́ mi yóò sì máa gbé ní ibẹ̀. Case close. Àwọn ìránṣẹ́ mi, àwọn tó ń sìn ní lóòótọ́ àti lódodo, àwọn ni o. Àwọn àyànfẹ́ mi, àwọn tó ti gbà mí, tí wọ́n kórìíra orúkọ mi, tí wọ́n ti gbà mí ní Olúwa àti Olùgbàlà. Àwa lórúkọ Jésù la máa jogún rẹ̀. Ìlérí t'Olúwa ṣe fún gbogbo wa leléyìí. Ìlérí ààbò ni o. Ṣé rí eternal life yẹn? Àwọn èèyàn máa ń rò pé nígbà tá bá kú nìkan ni. Látayé ń bí ni o. Látayé ń bí ni eternal life ti bẹ̀rẹ̀ o. Ọjọ́ tá bá ti gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà wa, ìyè yẹn, ẹ̀mí ìyè yẹn ó ti wà nínú wa. Òun la máa ṣe rí pásítọ̀ tó máa gbọ́wọ́ sórí èèyàn pé ò ní kú, ẹni ò dẹ̀ ní kú lóòótọ́ receive life. Torí pé eternal life ti wà nínú wa. Látayé ń bí ló ti bẹ̀rẹ̀ o. Òun la ṣe máa lè ṣe iṣẹ́ ìyanu. Ó ní ẹni tó lọ bá Jésù Kristi tó sọ Nicodemus tó sọ fún pé báwo ló ṣe lè wọ ìjọba Ọlọ́run. Ìjọba Ọlọ́run yẹn látayé ń bí ló ti bẹ̀rẹ̀ o. Kò kí ṣe pé gbà téèyàn bá kú tán kéèyàn ṣe ń lọ heaven nìkan ni o. Ọjọ́ tá bá ti di àtúnbí, ẹ̀mí yẹn, that life, ìyè yẹn ó ti wà nínú wa. Òun ni Jésù Kristi ṣe lè ṣe iṣẹ́ ìyanu because Jésù Kristi, ẹ̀mí yẹn wà nínú Jésù Kristi. So ẹ̀mí yẹn ló fi fún wa. So eternal life yẹn láti bí lọ ni. Kò kí ṣe pé gbà téèyàn bá ṣe kú tán nìkan lèèyàn ṣe ń lọ. That eternal life láti bí ló ti bẹ̀rẹ̀. Láti ọjọ́ tá bá ti fi ayé wa fún Jésù Kristi, ọjọ́ náà ni eternal life. Ọjọ́ náà ló ti bẹ̀rẹ̀. Ẹ jẹ́ kí n conclude pẹ̀lú ikọ́ tá fi lò lọ́sẹ̀ tó kọjá náà ni màá lò. Ìwé ìfihàn orí 3 ẹsẹ̀ 5 Revelation chapter 3 verse 5 sọ wípé ẹni tí ó bá ṣẹ́gun, òun náà lè a ó fi aṣọ funfun wọ̀ o. Èmi kì yóò pa orúkọ rẹ̀ rẹ́ kúrò nínú ìwé ìyè, ṣùgbọ́n èmi yóò jẹ́wọ́ orúkọ rẹ̀ níwájú bàbá mi àti níwájú àwọn áńgẹ́lì. Ẹni tó bá ṣẹ́gun ni overcomer. Ẹni tó bá overcome kò ṣe ẹni tó ṣe díẹ̀ tó dúró tó sọ pé ó ti sùn òun ò lè continue mọ́. Irú èèyàn bẹ́ẹ̀ kò lè make ẹ o. Ó lè jẹ́ àtúnbí níbẹ̀rẹ̀ o, ṣùgbọ́n nígbà tó dé stage kan ó ti yà síbi tí ò yẹ kó yà sí. Ó ti rò pé ọ̀nà eléyìí ò kò fast tó ń tòun. Ó ti lọ wá ọ̀nà mìíràn tó fast. Àwọn oní microwave ó pápápá ibi tó ti máa lọ ó ti lọ wá ọ̀nà mìíràn. Jésù sọ pé irú wọn yẹn ó máa nu orúkọ wọn kúrò ní ìwé ìyè ni. Irú àwọn yẹn a lè wọ̀ wọ́n láṣọ funfun. Àwọn kan dẹ̀ tún wà tí wọ́n tiẹ̀ tí ìbẹ̀rẹ̀ yẹn rárá. Wọ́n tiẹ̀ tí ìgbà Jésù Kristi yìí ní Olúwa àti Olùgbàlà wọn. Wọ́n kàn lọ church ni o. Wọ́n lọ church o. Wọ́n ń ka Bíbélì o. Wọ́n ń gbààwẹ̀ pàápàá o. But wọ́n ní ìbáṣepọ̀ pẹ̀lú Jésù Kristi. Kò sí ọjọ́ kan tí wọ́n sọ wípé Olúwa láti èní mo fẹ́ kọ ayé èṣù ẹ̀ṣẹ̀ mo fẹ́ kọ sílẹ̀. Mo fẹ́ di ẹni àtúnbí nínú rẹ. Mo fẹ́ kí ayé tí mò ń gbé láti èní lọ kó yàtọ̀. Mo fẹ́ wà ní abẹ́ rẹ. Mo fẹ́ kó jẹ́ pé ìwọ ló máa darí ayé mi. Mo fẹ́ wà nínú Jésù. Mo fẹ́ kí Jésù wà nínú mi. Téèyàn báyìí tí ì ṣe bẹ́ẹ̀, ká tún èèyàn bí nínú ẹ̀mí tí kò ṣe bíbí ara nìkan. Èèyàn ò tí ì bẹ̀rẹ̀ rárá o. Ẹni ò tí ì bẹ̀rẹ̀. Pé wọ́n bí ẹ sínú church kò ní kankan ṣe pẹ̀lú ẹ̀. Bàbá àtìyá ẹ pastor ni, it has nothing to do with it. Kò ní kankan ṣe sínú ẹ̀ o.
kò sí mo ti ń gbálẹ̀ church for the past 50 years kò ní ṣe pẹ̀lú ẹ̀ o, kò ní kankan. Àfi ẹ tó bá gba Jésù Kristi yìí ní Olúwa àti Olùgbàlà nìkan ni o, tó láti kọ̀wé rẹ̀. Ẹ tó bá gbà á ní Olúwa àti Olùgbàlà nìkan òun ni. So tó bá fẹ́ gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà rẹ, àti pé ó ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n lọ́nà ó ti ṣubú, o kì í ṣe aṣẹ́gun mọ́, ó dẹ̀ sì fẹ́ di aṣẹ́gun. Aláàánú lọlọ́run, á tún gbà yín padà, kò ní fi ṣe àwọn nǹkan tó ti ṣe. Tó bá ti rẹ́dì àti tún fi gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yẹn sílẹ̀, ó dẹ̀ máa dáríjì ọ́, kò dẹ̀ ní pẹ́ jù, kò ní pẹ́. Tó bá sì tẹ̀ ṣe báyìí kò ní pẹ́ jù o, torí gbogbo àkókò ọwọ́ Ọlọ́run nìkan ló wà o, ọwọ́ Ọlọ́run nìkan ló wà. So àtẹni tó jẹ́ pé lọ́nà ló ti ṣubú, àtẹni tó jẹ́ pé kò tiẹ̀ tí ì bẹ̀rẹ̀ pẹ̀lú Jésù Kristi rárá, ẹ jẹ́ ká jọ gba àdúrà. Ẹni tó bá ṣe tán, tó ti pinnu nínú ọkàn rẹ̀ pé mo fẹ́ gba Jésù Kristi yìí ní Olúwa àti Olùgbàlà mi, mo fẹ́ fi ayé èṣù ẹ̀ṣẹ̀, mo fẹ́ fi sílẹ̀ pátápátá, torí mo fẹ́ kó orúkọ mi wà nínú ìwé ìyè, mi fẹ́ ká pa orúkọ mi rẹ́ kúrò. Lọ́jọ́ náà mo fẹ́ ká wọ èmi náà láṣọ funfun, èmi náà fẹ́ bá Jésù gbé, mo fẹ́ bá gbogbo àwọn olódodo, ibẹ̀ ni mo fẹ́ wà, mi ò fẹ́ lọ sínú iná ajónirun. Jẹ́ ká jọ gba àdúrà wípé Olúwa, mo máa ra mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébùú. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ gbogbo ẹ̀ṣẹ̀ mi mọ́. Mo gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà mi. Èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Ẹ tó bá sì sọ láti inú ọkàn rẹ̀ lóòótọ́, tó dẹ̀ fi ẹnu rẹ̀ tó fi jẹ́wọ́ bẹ́ẹ̀, tó dẹ̀ fi ayé èṣù ẹ̀ṣẹ̀ tó fi sílẹ̀ pátápátá, tó dẹ̀ rọra gbé àgbélébùú yẹn tó ń tẹ̀lé Jésù Kristi, tó jẹ́ pé ìgbésẹ̀ rẹ̀ láti èní lọ ó ti yàtọ̀ pátápátá, gbogbo nǹkan ti di tuntun, gbogbo àwọn nǹkan tí ẹ̀yin ti kọjá lọ, ìgbé ayé tuntun ló ṣẹ̀ wá ń gbé. Inú Jésù Kristi náà á máa dùn, àwọn áńgẹ́lì á sì máa jó lọ́run. Lọ́jọ́ náà à á ríra, à á yọ̀ mọ́ra wa lórúkọ Jésù. Today is the day of salvation. Today is the day of repentance. If you delay, tomorrow may be late. If you delay, tomorrow may be late. Jesus is coming to take us all home. There is danger if you delay. Thank you, Lord Jesus Christ. Thank you, ma. The Lord bless you all in Jesus' name.